àwọn lè bá mi sọ̀rọ̀ táwọn ó pè ẹ̀mí tẹ́mi kan ma wá wípé kíní kan tí n bá fẹ́ bá bàbá mi sọ̀rọ̀ tí ma rí fètètè báyìí tí ma bá sọ̀rọ̀ tí ma àà ó ti kú bàbá tó ti kú ọ̀nà kan lèyàn lè fi bá òkú sọ̀rọ̀ ọ̀nà kan ẹni tó bá sì wí fún ẹ bẹ́ẹ̀ ló máa rí ẹ̀gbọ́ òótọ́ ọ̀rọ̀ ló sì máa sọ fún ẹ wallahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha fayumsiku alladhi qada alayhi al-maut wa yursilu al-ukhra ila ajalin musamma baka Allahu yatawaffa al-anfusa hina mawtiha Ọlọ́run ní máa pa ẹ̀mí yatawaffa al-anfus yóò ní kéèkì iṣẹ́ ẹ̀tán hina mawtiha lásìkò gbà tó bá kú wallati lam tamut fi manamiha èyí tí ó tí kú fi manamiha tó bá wà lójú fún ojú oorun ويمسك التي قضى عليها màánẹ́ kó tó lọ jìnà màánẹ́ ní pé oorun ni àbúrò òkú ìntáyà yẹn wí ni ẹ̀hùn oorun làbúrò òkú Ọlọ́run ó kó ẹ̀mí ró lójú oorun èyí tó kóró yẹn oorun ló kùn kìí ṣe kú tó bá yíra padà báyìí tó rúnra tó bá tají ó dá padà sí lára فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى èyí tó bá ti kú tó ti kú bí oorun náà ló sùn Ọlọ́run ó gbàrú kò ní dá padà sí yóò dẹ́mi padà yóò dá ẹ̀mí padà ìlà ajalin musamma dásìkò kan tàti máàkì pé ìgbà tí ó lò rí inna fi zalika la ayatin liqawmin yatafakkarun àwọn onílàákàyè ló ń bá wí tó ń ronú so èyí ó fi hàn wá mo mú àyà yẹn wá àyà yẹn mi ò mú fún àwọn ò torí kò mọ̀ kò dẹ̀ ní bìlífẹ̀ àmọ́ mo ń mú fẹ́yìn àwọn àyà tí mo mú wá yìí ọ̀nà ojú oorun èèyàn ń bá òkú sọ̀rọ̀ ẹni tó ní pé a pè tó bá fẹ́ rí bàbá ẹ̀ kó ṣáà ti tẹ̀lé tí wọn kí n tẹ̀lé wọn tẹ̀lé tani
ṣé nǹkan tí mi ò mọ̀ ló fẹ́ fi yé mi ni àbí nǹkan tí ó yé wọ tó kí n tún fi yé ẹ ìgbàtà tàbádákẹ́ téèyàn ń wò sù téèyàn ò sọ̀rọ̀ àbí à ń sọ̀rọ̀ nǹkan míì là ń kọ́ o lè mọ̀ pé mo mọ̀ nǹkan míì o lè mọ̀ mi ṣẹ́ ni tó ń ṣe pòròpòròpòròpòrò rárá àmọ́ táyé bá ti bèèrè fún báyìí wọ́n bá yín ní dìgbì so ìwọ ọmọ bẹ́mi ṣe ń bá bàbá mi sọ̀rọ̀ bí bàbá mi bá fẹ́ fi nǹkan hàn mí kò ṣẹ̀ nídìí ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ nídìí ẹ̀ wọ́n gẹ́rí bàbá tí ẹgbẹ́ ẹ̀rí nígbà kan àfá àwàídì nǹkan Sheikh Abdul Wahid tí ó máa rí ibi ẹ filẹ̀ ohun èé tàn èmi torí nǹkan tí mo ń fara kín àti nǹkan tí mo fẹ́ ṣe ó pọ̀ mi èé ṣe ọmọ lásán hakíkọtàn mo ń sọ fún ẹ ọmọ tí wọ́n tọrọ ẹ̀ ní mí wàláhì billahi al-azim alhamdulillah bàbá mi dìdí tọrọ mi ni ó tọrọ ló fẹ́ gbọ́ yẹn mi ò ṣàwàdà ọ̀rọ̀ ó sì ń fọnu kọ́ kí ni ọba máa wí òun ló máa ń ló jẹ́ kíní fún mi kí n tó gbàyàn mí láàfáà ní dúdú wa yìí tó bá bàbá mi lò àbí tí ó bá tó ń bẹ́ mi náà lò àfáwà ìdí èyí tí mo fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ ní bẹ́ẹ̀kùn mi ní kò ní gùn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò máa jẹ́rìí ni àwọn kan wá bá èmi ò mọ̀gbà náà wọ́n wá tan àfáà lọ nígbàtí wọ́n tàn lọ wọ́n ní yóò máa bá wọn òkú sọ̀rọ̀ àfáà yóò máa bá wọn òkú sọ̀rọ̀
àfáànà bá kọ́kọ́ tẹ̀lé wọn lọ gbúrúrú ó wá lọ kò rókù kankan àmọ́ ó ń gbọ́ ohun àwọn Tani àwọn tó ti lọ tọ́jú síbẹ̀ òótọ́ ọ̀rọ̀ mọ́ sọ fún yíò hakoik wàkíì ẹgbẹ́ àmì di mọ́rkásì lórí àríṣù so wọ́n fi tán wọ́n gbowó lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ àfáwà ìdí so àmọ́lì ọ̀rọ̀ wá àfáwà wá sọ́dọ̀ mi ọ̀dá ìjọ tó wá yìí nílé ọ̀dọ̀ mi tá fà sùn òjò kan rọ̀ wúú ó ń ká gbogbo pánù so mọ́tò mi nìkan igi òrùlé tán fi rúfù lé tó gbé bọ̀ láti bí láti bí kan atẹ́gùn gidigidi ni o wájú mọ́tò mi ló sọ sí pà ọlọ́run òjò ó bá gíláàsì kò bá kẹ́ni bọ́nẹ̀tì ló bá so man orí àfáì ààrẹ lọ́lọ́run ló fi hàn ẹ́ so orí kẹ́nìkan wá kó lóhun ẹ̀yìn o lè bókù sọ̀rọ̀ o lè bá kẹ́ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ in táwọn èèyàn tó máa ń ṣe ìyàtọ̀ sọ́nà tí mo wí wọ́n ń pè ní atẹniwímul magnetisi hypnotism wọ́n kún èèyàn lọ́rùn lójúfò wọ́n á hypnotize ẹ̀ pé o ń bẹ́ mi sọ̀rọ̀ wọ́n á kò máa bẹ́ mi sọ̀rọ̀ kò máa gbogbo àwọn yẹn náà èwo ni èèyàn rí tó ń jẹ́ hakoik mo ti sọ̀rọ̀ ọ̀nà tí wọ́n fi ọ̀nà ojú oorun àbí hypnotism yẹn àwọn èèyàn wọ́n lè ṣe wọ́n a máa fi nǹkan wájú ẹ̀ báyìí máa wo nǹkan yẹn wọ́n á ní kó máa wò òun ni wọ́n fi ṣe so òun wà sùn lọ oorun tó sùn yẹn kí ló rí wọ́n máa bá sọ̀rọ̀ kò tí ìtají o oorun tó sùn yẹn kí ni nǹkan tó rí yóò máa wá sọ̀rọ̀ rárá yóò máa fèsì fún pé òun rí kinní kan òun rí lágbájá òun rí tàkàṣègbè òun rí ọ̀nà kan ni ẹ̀ èwo ló tó fẹ́ kùn mí lóorun ni tó ní pé màá rí bàbá tó bí mi màá máa bá sọ̀rọ̀ pé bàbá wá ní ìsìn ọgbọ́ ayé ti sí fún ẹ báyìí a fẹ́ rí wọn
ó ti ẹ̀dá akátí ẹ̀ wá ó dá kó ti ẹ̀jẹ́ nínú mọ́sálásí báyìí nínú mọ́kásí náà ní nínú mọ́sálásí sàárè wọn àbẹ̀ nìkan ní òní wọn gbogbo ọmọ ilé kí ó náà rí wọn ìyẹn bẹ́yẹn ṣògbọ́ bàbá tàà fẹ́ jẹ́ ó lọ tẹ́lẹ̀ tó bá fi lè dé àmù wọn lẹ̀ ní so ìyẹn bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí wọ́n tàn yín ẹ má jẹ́ kí wọ́n tàn yín wọ́n ń ka pamis wọ́n ka ọwọ́ àtẹ́lẹ̀ ọwọ́ wọ́n ka kí lẹ́ ń pè pamisri àbí kí lẹ́ ilmul kaf so jẹ́ sọ fún ẹ ilmu mẹ́ta ló wà tó jẹ mọ́rú nǹkan báyìí ilmul firasa mo ní tírà ẹ̀ kìí ṣe pé bóyá ẹnu mo ní ilmul káfí mo ní tírà ẹ̀ wọ́n tó máa ń lò kan kìráàtùl finjan bẹ́ẹ̀ni kìráàtùl finjan yẹn wọ́n á mú kọfí wọ́n á sè lórí náà wọ́n á sè wọ́n á dá sínú kọ́pù báyìí wọ́n á ní kó mú tó bá mú o gbọ́dọ̀ síjú kọ́pù yẹn sókè o ń mú gẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó à ń sálẹ̀ wà á dorí kọ́pù yẹn kodò wà á fi síbẹ̀ ẹni tó fẹ́ ṣe kìrátùl finjan yẹn fún ẹ òun ni ó wà á gbé yóò wà á mì báyìí kò ní tètè ṣí so yóò fi lẹ̀ sáà tó bá pẹ́ yóò wá ṣí gbogbo láyẹn ìlà tí kí ní kọfí yẹn kọ sínú kọ́pù yẹn ibẹ̀ ni ó ti wá kà ó wà mọ́sárì dáadáa eléyìí kìí ṣe pé bóyá kí ní mo rí wọn mo rí wọn lọ́lọ́njẹ́ àrí bàbá pẹ́ so yóò wá kà fún ẹ mo wá lọ dán wò ṣé ẹ̀ ń ríran lóòótọ́ ni ìlà tó wà nínú kíní báwọn náà ṣe ń kà ọwá mo wá ní mo fẹ́ wo finjan ó wá wò fún mi ó ṣe bẹ́ẹ̀ èmi ń sọ mọ̀ ń wò nígbà tó pẹ́ ló bá ń kà mo fẹ́ lọ bìkan mo fẹ́ travel mo fẹ́ ṣe kíní mo fẹ́ hakikotan mo fẹ́ travel lóòtọ́ torí masari tí mo lọ yẹn mo máa gba kọ́tọ̀rù ẹ gbọ́